Tinubu bá Anthony Joshua sọ̀rọ̀. Sanwó-Olú Abíọ́dún ní ara rẹ̀ ti balẹ̀ lẹ́yìn tí orí mọ̀ kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí èèyàn méjì. Ààrẹ Bọ́lá Tinubu lòun ti pe abẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua lórí aago lẹ́yìn torí mọ̀ kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó mọ̀ ṣẹlẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá èyí tó mọ̀ gbẹ̀mí èèyàn méjì. Ohun tí a gbọ́ ni pé Joshua àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa ń lọ sílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tí ń ṣe ìlú abínibí rẹ̀ nígbà tí ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ lọ́nà márosẹ̀ ìlú Èkó síbàdàn. Nínú àtẹ̀jáde tí Báyọ̀ Ọ̀nánúgà tí ń ṣe olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn tó máa fi síta, Tinubu ṣàlàyé pé òun pe AJ lórí aago láti kẹ́dùn pẹ̀lú rẹ̀ lórí ikú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì tó máa kú nínú ìjàmbá ọkọ̀ náà. Mo gbàdúrà fún Joshua nígbà tí mo pè é, ó sì fi dá mi lójú pé òun gba ìtọ́jú tó péye ní ilé ìwòsàn tó ń wà. Bákan náà ó ní mo tún bá màmá Joshua sọ̀rọ̀, mo sì gbàdúrà fóun náà. Èmi àti gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó wà pẹ̀lú Joshua ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ, èmi àti ẹ̀ náà sọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn ó fi dá mi lójú pé òun yóò sa gbogbo ipá òun láti rí wípé Joshua ó gba ìtọ́jú tó péye. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ṣáájú ni ààrẹ tó wà ní Yúróòpù báyìí fún ìsinmi òpin ọdún ó ti kọ́kọ́ ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí Joshua lórí ìjàmbá ọkọ̀ tó máa ṣẹlẹ̀ náà. Tinubu ní mo kẹ́dùn pẹ̀lú Anthony Joshua àti ẹbí rẹ̀ wípé kí Ọlọ́run ọba kó fún wọn ní okun àti agbára láti lè la àsìkò yìí já o. Mo gbàdúrà pé kí Elédùà kó fún wọn ní agbára, ọgbọ́n àti orí ọ̀fẹ́ láti la àsìkò yìí já. Mo tún gbàdúrà ìlera pípé fún ọ pẹ̀lú àti pé kí Elédùà kó tẹ́ àwọn tó kú kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ògùn àti tèkó wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ara Anthony Joshua ó ti balẹ̀ báyìí ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lẹ́yìn tí orí mọ̀ kó yọ nínú ìjàmbá ọkọ̀. Gómìnà Babájídé Sanwó-Olú àti Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn wọ́n sọ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta wípé àwọn kẹ́dùn pẹ̀lú ẹbí èèyàn méjì tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìwòsàn kan nílùú Èkó ó ní wọ́n gbé Joshua àti ẹlòmíràn tó náà mórí bọ́ nínú ìjàmbá ọkọ̀ náà ó ní wọ́n gbé wọn lọ fún ìtọ́jú. Ìjọba ìpínlẹ̀ Èkó àti ti Ògùn wọ́n sọ pé àwọn dókítà wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ara Joshua àti ẹnìkejì tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn náà ó ti balẹ̀ dáadáa lẹ́yìn gbogbo àyẹ̀wò tí wọ́n máa ṣe fún wọn o. Àwọn dókítà wọ́n sì tẹ̀síwájú ìtọ́jú àwọn méjèèjì ní ilé ìwòsàn náà. Ohun tá a gbọ́ ni pé Joshua ó ti ń bá àwọn ẹbí rẹ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gba ìtọ́jú. Ìjọba ìpínlẹ̀ méjèèjì wọ́n ṣèlérí pé àwọn yóò rí wípé Anthony Joshua àti ẹnìkejì tí wọ́n jọ wà ní ilé ìwòsàn wọ́n gbádùn dáadáa o. Kí Ọlọ́ọ̀bẹ Elédùmarè kó bá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà tó péye. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá kò ní dágbére inú ayé mi àti yín o.